Àwọn agbébọn ṣe àkọlù sí ọlọ́ba Salo ni wọ́n bá tún jí ẹ̀gbà ọrùn olówó iyebíye rẹ̀ lọ. Ìlúmọ̀ọ́ká àgbà orí ìtàkùn ayélujára TikTok sọ̀rọ̀ Ọdẹ́sànmi Ọpẹ́yẹmí tí gbogbo ènìyàn mọ̀ sí ọlọ́ba Salo ni àwọn agbébọn ti yìnbọn fún ní agbègbè Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́bọ̀ Thursday ní ìṣẹ̀lẹ̀ náà wáyé níbi tí wọ́n ti yìnbọn fún un lẹ́sẹ̀ tí àwọn ènìyàn sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Bákan náà ni ẹ̀gbà ọrùn olówó iyebíye rẹ̀ ló tún di àwátì níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́. Oṣojú mi kòró kan ló ṣàlàyé pé àwọn agbébọn ọ̀hún ni wọ́n gun ọ̀kadà tí wọ́n sì yìnbọn mọ́ Salo kó tó di wípé wọ́n fẹsẹ̀ fẹ́. Bákan náà ni ó tún sọ di mímọ̀ pé àwọn tó ń bá a kẹ́dùn nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni wọ́n jí ẹ̀gbà ọrùn rẹ̀ lábẹ́ wípé àwọn fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ni. Nínú fọ́nrán fídíò eléyìí tí wọ́n fi sórí ìtàkùn ayélujára ló ṣe àfihàn Salo ní ilé ìwòsàn tí àwọn dókítà ń gbìyànjú láti gba ẹ̀mí rẹ̀ là tí àwọn ọ̀rẹ́ rẹ̀ náà sì dúró tì í. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ni ó ti dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ aláṣẹ ilé ìwòsàn ọ̀hún fún bí wọ́n ṣe tètè dóòlà ẹ̀mí rẹ̀. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́